Ṣonílọrin àníṣonílọrin ìlú àfọ̀njá àníṣonílọrin ẹ̀bá níṣonílọrin àníṣonílọrin ìlú àfọ̀njá àníṣonílọrin. ní kó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  nílé yìí máa gbọ́ o mo ló jíire àbò òjíire bó bá ti jíire àbùṣebùṣe lọ́dọ̀ bàbá tóbi ọlọ́mọ ni tòrọ ọmọ jíire lọ́pọ̀ lé àfìrìmọ̀jọ́ jíire ní sàárẹ̀ àní bóyin ta àmọ́lá àwẹ̀lé owó yẹmi bó bá ti jíire àbùṣebùṣe lọ́dọ̀ bàbá tóbi ọlọ́mọ ni tòrọ́jọ́ tó ṣe pàtàkì lọ́jọ́ tá a bí ọ sáyé ọjọ́ mọ́ni gbàgbé ni ló jẹ́ fún gbogbo ẹbí tó bí ọ pátá porogodo mo kí ọ wípé ìgbádùn ọjọ́ kan ni tòrọ́dọ̀ ọdún báyìí lẹ́gùn jó ọdọọdún ló ń gbọ́nà ọdọọdún ló máa wà tòrọ́bẹ̀ ẹni kúkú ń gbẹ̀sù. oyin dá àmọ́lá o ọdọọdún là ń rórógbó o ọdọọdún là ń ráwùsà ọdún wo ní dùn láyé ká má máa rọ́mọ obì lórí àtẹ ìgbúntorí o mo lọ́dọọdún ni là ń ṣògùn o oyin ọdọọdún ni rọ́kò ń sọgbọ̀n àwẹ̀lé ọdọọdún làbí àyàsọ àjọta o ọdọọdún ló máa wà ọmọ wa bí owó ọmọ wa bí ọmọ wa bí àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ọgbó o ọ̀tọ̀ o ọ̀fẹ́rìkì jóbi láṣẹ Èdùmàrè ó yá jẹ́ ń tara ṣàṣàrélù bàbá tóbi ọlọ́mọ ṣe bí wọ́n ọlọ́mọ lọ́rin Àfọ̀njá. wíwá ni ìwọ lọ máa kéwú gbẹrú o ìwọ lọ máa kéwú ṣọlá ìlú Ìlọrin ó ṣẹbọ wọn ò ṣègùn àmọ́ wọ́n ní kéwú wọ́n ní kùránì ìlú tó tóbi tó gbàyè títí tí ó légún tó ṣe pé ẹ̀sìn légún lé bàbá tó bí wọ́n lọ́mọ ẹ̀yin lọ́mọ látòdé rìn ọmọ àkùkọjà ọmọ àfìdàpàkè ńgbà o ẹ̀yin lọ́mọ àtàpín onípẹ̀rin àpín àtòtò òtó fira kùn ìdá mo kí ọ wípé ìgbádùn ọjọ́ kan ní Oyinda Àmọ́lá òkú oríire tó tóbi tó gbà ètí tí ó ìlú tó tóbi tó gbà ètí tí ó légún tó ṣe wípé ẹ̀sìn légún lé bàbá tó bí wọn lọ́mọ nílùú Ìlọrin ibẹ̀ ni wọ́n ń lọrin nílùú Ìlọrin mo ní bẹ́ẹ̀ ni wọ́n ń lọrin nílùú Ìlọrin ọmọ Àfọ̀njá alára alápò alùpìnrin lóde Ìlọrin lé bàbá tó bí ìyín lọ́mọ ni. Oyinda Àmọ́lá máa gbọ́ mi o máa gbọ́ mi dáadáa Oyinda Àmọ́lá máa gbọ́ o àní bí jagunjagun gbòjà ló bí ẹdẹ bẹ́dẹ̀ ó bá fẹ́ jagun alákàkà aró òde ìjà alákàkà aró òde ìjà kí jagunjagun ó tó gẹ̀ẹ́sì tójú ogun gbogbo oníjà pátá wọn gbàgbé wọn sùn lọ inú abábí jagunjagun ànínú abábí jagunjagun agbá torí tọrùn lọ àgbo ògbó wọn lójú ogun ni mo kí ọ wípé ìgbádùn ọjọ́ kan ni mo lọ́mọ Àfọ̀njá tí wọ́n bá fìbí sú nbóun ló ń lówó nbóun ló ń lọ́lá ló ń jẹ́yàn pàtàkì láwùjọ ńlé bàbá tó bí wọ́n lọ́mọ ni ó lójú ẹni tí wọ́n pè ní mẹ́sùrù jàmbá nílùú Ìlọrin mo ló lójú ẹni tí wọ́n pè ní mẹ́sùrù jàmbá nílùú Ìlọrin mo kí ọ wípé ìgbádùn ọjọ́ kan ni Èdùmàrè bá wà dálù Ìlọrin sí o gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin pátá porogodo mo kí yín o ẹ kú oríire. Oyinda Àmọ́lá o àwẹ̀lé owó yẹmí jẹ́ ń bá rèlú ìyá rẹ̀ nílùú Ìbàdàn ìwọ lọmọ Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ìyá rẹ̀ lọmọ Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá ológbòdo kẹ̀ríkẹ̀rí lójú ogun ni owó ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà ìlú Ìbíkúnlé alágbàlá àjàyà ìlú Àjàyí Ògbórí ẹ̀fọ́ tí ń ṣe filafila ìlú Látòṣà Ààrẹ Ọ̀nà Kakanfò mo ní bí ìyá rẹ̀ ni ìyá mo ní bí ìyá rẹ̀ lọmọ Ìbàdàn ọmọ àjòròsùn ọmọ àjẹgbín yóò títí kára ìgbí fọ́rin mu ni Ìbàdàn mọ́jà bí ìtẹ̀jà lọ́jọ́sí kẹfì kó gbogbo aládùúgbò gbogbo ológun mo ní mo kí ọ wípé ìgbádùn ọjọ́ kan ni. Àmọ́lá o àwẹ̀lé owó yẹmí mo láwọn wọn ló tún ní ìfòní kí ọfọjọ ọbì òní mo lọkọ ọ̀rẹ́ Akeem Ẹlẹ́gọ̀dọ̀ òòṣà ó ní kí ọ wípé ìgbádùn ọjọ́ kan ni ó ní wàá gbó bí olúgbogbo ti gbó ó ní wàá gbó bí olúgbogbo ti gbó ó ní wàá gbó bí àwọn àgbà kan tí wọ́n gbó títí tí
tí wọ́n fọmọ owú ṣe oúnjẹ sọ́run ọmọ owú wá jẹ ó wá padà wá dókìní mọ́ wọn lọ́wọ́ ó ní wàá gbó o ó ní wàá tọ́ o wàá bèrè kì í jóbi ọ̀rẹ́ rẹ pàtàkì ó ní kí ọ wípé ìgbà ọdún ọjọ́ kan ni ìyálé rẹ ó ní kí ọ wípé ìgbà ọdún ọjọ́ kan ni àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọ́n ní kí ọ wípé ìgbà ọdún ọjọ́ kan ni èmi èjè bẹ́ẹ̀ dábóríkì mo kí ọ wípé ìgbà ọdún ọjọ́ kan ni ọdọọdún ni láǹṣogún òòó ọdọọdún ni ìrókò ń sọgbọ̀n ọdọọdún lẹ́gùn jó ọdọọdún lòrò ń pọ̀nà ọdọọdún ló máa wá o torí ọ̀bẹ ní kúkú ń bẹ̀ṣù lójoojúmọ́ ọmọ ọbẹ̀ ni ọ̀bẹ ní kúkú ń bẹ̀ṣù ìgbà ọdún ọjọ́ kan ni ọmọ tó bí agbó atọ́ abèrègì jóbi láṣẹ Èdùmàrè o. Happy birthday to you, long life and prosperity. Ìgbà ọdún ọjọ́ kan ni o.